ẹ̀yin tí wọ́n bó ti ń lọ náà rèé tí ẹ fi lórí ọ̀fẹ́ láti máa wò wá káàkiri àgbáńlá yìí ẹ káàbọ̀ sórí ètò tó jẹ́ àkànṣe eléyìí tí a fẹ́ fi bá ìlúmọ̀ọ́ká olórin nípàdé àtàláti ẹ̀ ń sọ nípa ẹ̀ Rotimi Dankegot náà ni ọdún ni kì í ṣàìmọ̀ fọlọ́kọ gbogbo ẹ̀yin ẹ̀ tẹ́ ń wò wá káàkiri àgbáńlá yìí ibikíbi tẹ́ ti láǹfààní àti máa gbọ́ wá Kásùmù Ṣọlá lórúkọ tèmi orí ẹ̀ náà la fi wọlé sórí ètò yìí ṣẹ́bẹ̀ tí ń gbọ́ ó sì ń ta lẹ́nu ó ń ta létí bákan náà ló tún ta ní gbogbo akíyèmí ara ó wà lórí ètò ìtàjẹ́ fẹ́ sọ̀rọ̀ lórí ètò láìpẹ́ láì jìnnà ẹ̀jẹ̀ tó jẹ́ kẹ́ gbádùn ẹ̀ díẹ̀ ní téńté sí tó bá wá padà dé àmọ́ wa bá àlejò wa sọ̀rọ̀ lórí ètò yìí ẹlẹ́mẹ̀wọ̀n ẹ̀kú kalẹ̀ ẹ̀kú gbádùn wa. ta ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. bàbá ta ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹni tó fi ní ayé sọlẹ̀ sórí omi dídá gbogbo ìró rẹ̀ fagídárìyà o. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe fún yín pé ìlúmọ̀ọ́ká ni ẹni tí mò ń gbé bọ̀ wá sórí ètò yìí Rotimi ó wà ní kalẹ̀ ṣùgbọ́n inú ọlọ́rọ̀ náà lọ̀rọ̀ tí ń dùn ẹ káàbọ̀ sórí ètò wa àlejò wa. Kábíyèsí rẹ Jésù ọlọ́run tó tó gbà ní èmi màmá rírì rẹ bàbá olúọ̀run ẹ máa ṣeun. àmín olúwarun ṣeun lóòótọ́ ta ló wà lórí ètò yìí torí mo ti dárúkọ díẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ mọ ẹni tó wà lórí ètò yìí lápapọ̀. bẹ́ẹ̀ ni orúkọ mi ni olúwa Rotimi Dankegot tí àwọn èèyàn ń pè ní aka mímọ́ lolúwa. mímọ́ lolúwa Rotimi àwọn èèyàn ti ń rí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń lọ lẹ́yìn wa yìí orin tí ó wà lẹ́yìn wa yìí kí lórúkọ orin yìí. ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ni. ta ló ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. ta ló ń jẹ́ bẹ́ẹ̀. ta ló ń jẹ́ bẹ́ẹ̀ bàbá ní ẹ̀wò dáadáa kí ló mú ìmísí ta ló ń jẹ́ bẹ́ẹ̀ wá. tá a bá sọ pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ìrírí kan ni yes àti àwọn ohun àrà kan tọ́lọ́run ń ṣe tó yanilẹ́nu púpọ̀ so ìgbà tá a bá jókòó tá a wá wù wá rí i pé lóòótọ́ ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. ọmọ ìlú wo ni Rotimi. ọmọ àfẹsẹ̀dá ni mí. àfẹsẹ̀dá. Bẹ́ẹ̀ ni. báwo ni àwọn yẹn ṣe lè mọ àfẹsẹ̀dá ibo ni àfẹsẹ̀dá wà. àfẹsẹ̀dá kò níṣì fáwọn tó bá kúrò ní ipò bẹ́ẹ̀ ń bí Yes. tó bá ti dé Carrefour mowó dání wọ́n sọ pé àwọn ń lọ sí ìyànà tó lọ sí Àjáwẹ̀rẹ̀. ìyànà Àjáwẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni tó bá ti gba ọ̀nà yẹn kó tó di pé wọ́n máa sọdá lọ sí Àjáwẹ̀rẹ̀ àfẹsẹ̀dá gangan náà máa kọ́kọ́ kàn ìlú ńlá ni kò níṣì. kò ní ṣe Rárá. ẹ já wò ó kẹ́ ẹ tó ṣe ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ lè sọ fún wa orí wo lẹ kọ́kọ́ ṣe ọdún wo ló jáde. orin tí mo kọ́kọ́ ṣe kí n tó ṣe ta ló ń jẹ́ bẹ́ẹ̀ yìí mo pe àkọlé rẹ̀ ní mímọ́ lolúwa. mímọ́ lolúwa. bẹ́ẹ̀ ni a sì gbé jáde ní 2021. 2021 Bẹ́ẹ̀ ni. ló jáde Bẹ́ẹ̀ ni. táwọn èèyàn dẹ̀ rí káàkiri àgbáńlá yìí Bẹ́ẹ̀ ni. ó dà ṣé ọ́díò lẹ ṣe ń gbà yẹn ni àbí fídíò ọ́díò la ṣe ń gbà yẹn òdíò lẹ ṣe Bẹ́ẹ̀ ni. nígbà yẹn Bẹ́ẹ̀ ni àwọn èèyàn sì tẹ́wọ́ gbà á tí kì í ṣe díẹ̀. ó dà ẹja wò ó ta ló ń jẹ́ bẹ́ẹ̀ yìí kí la lè sọ pé ẹ kó pọ̀ síbẹ̀ táwọn èèyàn lè gbádùn dáadáa. oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀. àkọ́kọ́ fẹ́ni tó bá mọ rírì ọlọ́run yes tá a bá ti bi àpẹẹrẹ kékeré kan wò ó ká wo aláboyún bẹ́ẹ̀ ni ó di wá ó di sẹ̀ sínú sínú inú kan náà oúnjẹ gbígbóná oúnjẹ tútù ó tún jẹ tútù ọmọ sì wà nú ẹ̀ tí nǹkan kan ò sì ṣe nǹkan kan ò ṣe é ká sì wo tá a bá mú nǹkan gbígbóná sẹ́nu báyìí ẹnu máa ń jó èèyàn. àjọyàn so ọlọ́run ọba mi ló ń jẹ́ bẹ́ẹ̀. ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ni. ló fà tó rìn yìí fi jáde Bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí àwọn sọ fáwọn èèyàn wa tí wọ́n ń wà lónìí ìgbà olórin yìí máa di àgbéléwò orin yìí máa di àgbéléwò ní ọ̀sẹ̀ tá a wà yìí ìyẹn ní dimanche tó ń bọ̀ yìí gangan. dimanche tó ń bọ̀ lójú ọ̀nà yìí Bẹ́ẹ̀ni. ló máa di àgbéléwò Bẹ́ẹ̀ni. táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wò Bẹ́ẹ̀ni. orí kí la ti máa rí. àti rí kò ní ìnira púpọ̀ torí ó wà lórí CD Yes. ó wà lórí memory card lẹ́yìn tá a bá parí lọ́ọ̀ṣì tán àwọn èèyàn tún máa rí lórí YouTube ìyẹn ní channel ọ̀dọ̀ yín gangan Bẹ́ẹ̀ni. kí lórúkọ channel ọ̀dọ̀ yín. Dankegot Music. Dankegot Music Bẹ́ẹ̀ni. lórí YouTube Bẹ́ẹ̀ni. tí àwọn èèyàn tó máa rí ń bẹ̀ Bẹ́ẹ̀ni. láti lọ download ẹ̀ Bẹ́ẹ̀ni. ẹ jẹ́ ká wò ó orin yìí tí a pè ní ta ló ń jẹ́ bẹ́ẹ̀ yìí èyí ta kọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣe lẹ́pẹ́ orúkọ ẹ̀ ní mímọ́ lolúwa ẹ wá sọ pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ lókọ̀ tí náà fúnra ẹ̀ kí ni a lè kó síbẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ olórin ló wà tó pé wọ́n á ṣe orin ẹ̀mí tán ní mọ orin agbọ̀tọ̀ títìrì náà agbọ̀tọ̀ kí lè sọ fún wa ní pàtó. nípa ta ló ń jẹ́ bẹ́ẹ̀ yìí mímọ rírì ọlọ́run nìkan Yes. la kó papọ̀ síbẹ̀ síbẹ̀ torí ẹni tó bá mọ ẹni tí à ń pè ní ọlọ́run yìí gbogbo nǹkan tó wà nílé ayé yìí á mọ̀ pé asán ni asán ni kò sí agbára kan ní iwájú ọlọ́run
kò sí èmi ni àfẹ́mí nìkan níwájú ọlọ́run ọba mi òkè òun nìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ òun nìkan ló lè tó òun nìkan ló ń gbani òun nìkan ló ń ṣe gbogbo nǹkan ló ṣe gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni òun ló ń jẹ́ bẹ́ẹ̀. ó dà ẹ jẹ́ ká wá wò ta ló ń jẹ́ bẹ́ẹ̀ bí àwọn èèyàn bá rà ẹ̀kọ́ wo ni wọ́n lè kọ́ nínú ẹ̀. ẹ̀kọ́ púpọ̀ làwọn èèyàn rí kọ́ ń bẹ̀ torí wọ́n á lè mọ̀ pé ilé ayé yìí kò sí agbára kan tí a fi fúnni nínú ènìyàn tó ju agbára ọlọ́run. kábíyèsí ọlọ́run ọba àríyìnrú àlá àtúrò ẹni tí ò sunwọ̀n sí ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. tó ẹ jẹ́ ká wò Dimanche tí ń bọ̀ ilẹ̀ sọ pé yóò jáde ìlú wo lẹ ti fẹ́ kó jáde. ìlú àfẹsẹ̀dá gangan la ti fẹ́ kó jáde. níbo ní àfẹsẹ̀dá. ní iwájú àwọn onítàsí ti ìlú àfẹsẹ̀dá. ok ìyẹn ní ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì mega àfẹsẹ̀dá gangan. ok ibẹ̀ lẹ ti fẹ́ kó jáde. àwọn wo la ti fìwé pè tí wọ́n ń bọ̀ wá síbẹ̀. gbogbo ènìyàn la fìwé pè. bọ̀ pàtàkì jùlọ àwọn ìránṣẹ́ ọlọ́run tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ bàbá mi nínú olúwa pastor Fabi Benua Ògúndísì Àfọlábí evangelist ọmọ aláṣẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn ńláńlá ló ń bọ̀ ńbẹ̀ lọ́jọ́ yẹn ṣá. bẹ́ẹ̀ ni. ẹ fún yẹn hàn wá lókè lọ́hùn ká máa wò ó ká fi mọ bọ́rọ̀ wa lọ díẹ̀ tẹ́ bá ti ń láǹdì sí ọ̀dọ̀ wa ń bí ẹ̀ tún máa padà tá a mọ̀ rí orin yẹn lóòótọ́ àwọn wò lẹ́yìn wa yìí o àmọ́ kò tí ì tó ẹ jẹ́ kí n rí lókè lọ́hùn yes Rótìmí aṣọ wà nù lẹ̀sùmọ́ ìyá bí o sì aṣọ ń bẹ̀. aṣọ wà ń bẹ̀ aṣọ la máa fi kó jáde ní ọjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí. aṣọ la fi kó jáde ní Dimanche tí ń bọ̀ yìí. bẹ́ẹ̀ni. dídí aago mélòó ni ó bẹ̀rẹ̀. aago kan ọ̀sán ni gbogbo ètò á bẹ̀rẹ̀. 13h bẹ́ẹ̀ni. lẹ́yìn ìjáde ìsìn bẹ́ẹ̀ni. ni gbogbo ètò á bẹ̀rẹ̀. àwọn artiste wo la ti pè síbẹ̀. gbogbo olórin la pè síbẹ̀. pàtàkì jùlọ evangelist ọmọ aláṣẹ David Ọpẹ́ àrólé òyìnbó àánú olúwapọ̀ band àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ènìyàn lóríṣiríṣi ló ń bọ̀ ńbẹ̀ ní olórin tí wọ́n fẹ́ bá wa kópa nínú ayẹyẹ yìí ǹjẹ́ lè sọ fún wa kí ni nọ́mbà táwọn èèyàn lè pè ẹ̀yin fúnra yín sí tí wọ́n bá fẹ́ pè yín báyìí sọ̀rọ̀. ok tí wọ́n bá fẹ́ pe nọ́mbà mi 96 96 86 86 47 47 80 80 nọ́mbà yìí nìyẹn. àwọn ọmọ àfẹsẹ̀dá tí wọ́n bẹ láwọn ìlú òkèrè ńkọ́ báwo náà ṣe máa rí inú iṣẹ́ yìí tó bá jáde. àmúti ẹ̀dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn torí gbogbo wọn ló mẹ́sẹ̀jì mi lójoojúmọ́ pé má gbàgbé mi o tó bá ti jáde o nǹkan tí mo bá ní lọ́jọ́ náà máa fi ránṣẹ́ sí ẹ o so mo really appreciate wọn púpọ̀ gbogbo wọn ló máa tẹ̀ lọ́wọ́. èèyàn mélòó lè mẹ́nuba nínú àwọn alága wa tí wọ́n ń fẹ́ bá wa ṣètò yìí. àwọn alága tí ó ń bọ̀ lọ́jọ́ náà ó ti bẹ̀ lórí pastor Fabi Benua. pastor Fabi Benua. evangelist ọmọ aláṣẹ. yes. Ògúndísì Àfọlábí. wọ́n pọ̀ ẹ wo ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá wa pàdé ní àfẹsẹ̀dá ní Dimanche tí ń bọ̀ lójú ọ̀nà yìí láti kó orin eléyìí jáde fídíò àgbéléwò ni o bó ṣe máa wà lórí CD á wà lórí memoir ẹ̀yẹn tó túmọ̀ sí pé ó bá wà lórí CD tán a máa lórí memory pé ó ti wà òun náà nìyẹn o ta ló ń jẹ́ bẹ́ẹ̀ náà lẹ̀ ń wò yẹn o tẹ̀sí ń gbádùn yẹn o adúpẹ́ pọ̀ lọ́wọ́ kí ló fẹ́ sọ fún àwọn fáǹsẹ̀ ká tó yọ̀ǹda ẹ̀ lórí ètò yìí. ohun tí mo fẹ́ sọ fún àwọn èèyàn ni pé ká fi ọjọ́ náà sí ọkàn tó bá ti ń lo agogo yẹn ká má ṣàfihàn láti máa bọ̀ ńbẹ̀ ká wá kájọ yin Ọlọ́run lógo òun ló lè ṣe é òun ló ń jẹ́ bẹ́ẹ̀ òun ló ń mí sínú wa tá a fi ń jẹ́ èèyàn ẹni tó bá mọ rírì rẹ̀ kó máa bọ̀ kájọ yin Ọlọ́run lógo. ǹjẹ́ àwọn tó bá mọ rírì Ọlọ́run máa bọ̀ ǹjọ́ náà ò ní ìlú àfẹsẹ̀dá kájọ wa péjú pésẹ̀ síbi ibi tí lẹ́sùmọ̀ Rótìmí Dankigot yóò ti wáyé pẹ̀lú rẹ́kọ̀dù tó pè níta ló jẹ́ bẹ́ẹ̀ ó ti ṣe mímọ́ lolúwa tẹ́lẹ̀ àti gbádùn ẹ̀ eléyìí náà ní ìsìn yóò tún ta lẹ́nu ẹ̀yin náà ti ń rí ẹ bá ti ń rí ẹ tún máa gbà wípé yóò ta lẹ́nu náà nìyẹn kí ni nọ́mbà táwọn yẹn rí pẹ̀ sí láti wá ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí. 96 96 86 86 47 47 80 lẹ́ẹ̀kan sí 96 86 47 80. 80 ní Nàìjíríà nǹkan tó Nàìjíríà náà ń wò wá. àwọn kan tẹ +229 96 96 86 47 47 80 80 lẹ́ẹ̀kan sí +229 86 86 96 96 86 86 47 47 80 80 ní nọ́mbà tí wọ́n fi pè é sí Bẹ́ẹ̀ni. adúgbò pọ̀ lọ́wọ́ yín pé àpèyìn wá sórí ètò wa Àyìn Ọlọ́run lẹ́sẹ̀ máa o. fún wa ṣe ní ṣàṣetẹ àti ní ṣàṣetẹ o Àmín lórúkọ ká súnmù ìṣọ̀lá lórúkọ tèmi Dankigot náà lágbà lálejò lórí ètò yìí lónìí tá a dìjọ po àwọn ọ̀rọ̀ yìí ní sísẹ̀ntẹ̀lé Sunday ìyẹn Dimanche tí ń bọ̀ lójú ọ̀nà ní rẹ́kọ̀dù eléyìí tá a pè ní ta ló ń jẹ́ bẹ́ẹ̀ yóò jáde bí wọn bá mọ̀ pé lóòótọ́ Ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀ pàdé wa ní àfẹsẹ̀dá thank you God bless you ẹ gbádùn orin yẹn sí i. ta ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Bàbá ta ló ń